Aláròyé máa wí o. Àwọn ọmọ Nàìjíríà mẹ́rin yìí ti wọ wàhálà ní London, kò dájú pé wọ́n máa fojú kan mọ̀lẹ́bí wọn mọ́. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tòlè, ọjọ́ kan ní tòlóhùn. Bẹ́ẹ̀ gan ló rí fún àwọn ọmọ Nàìjíríà mẹ́rin kan tí wọ́n jẹ́ aṣáájú adigunjalè ikọ̀ ẹlẹ́ni mẹ́sàn-án tó ń jalè káàkiri ìlú London lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Ọwọ́ àwọn agbófinró orílẹ̀-èdè náà ti tẹ̀ wọ́n, wọ́n ti ń fojú wọn balẹ̀-ẹjọ́. Bẹ́ẹ̀ ni adájọ́ ilé-ẹjọ́ tí wọ́n fojú wọn bà ti jù wọ́n sẹ́wọ̀n fún ohun aburú tí wọ́n ṣe. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún ni David Akintola, Ayọ̀mídé Ọláríbiró, Ọlábíyì Ọbaṣá àti David Òkèwọlé. Aláròyé gbọ́ wípé ọjọ́ pẹ́ táwọn afurasí ọ̀daràn náà tí wọ́n jẹ́ ikọ̀ ẹlẹ́ni mẹ́sàn-án ọ̀hún ti máa ń lọ káàkiri ìlú London tí wọ́n á sì máa já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù níbi tí wọ́n bá ti ń ta ojúlówó fóònù olówó iyebíye. Ṣùgbọ́n àwọn agbófinró orílẹ̀-èdè náà padà fọwọ́ òfin mú wọn láìpẹ́ yìí tí wọ́n sì fojú àwọn afurasí ọ̀daràn náà balẹ̀-ẹjọ́. Àpapọ̀ owó fóònù olówó iyebíye táwọn afurasí ọ̀daràn náà ti jí jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 300 owó ilẹ̀ òkèèrè. Agbèfọ́ba Stephen O'Connell tó fojú àwọn afurasí ọ̀daràn náà balẹ̀-ẹjọ́ sọ nílé ẹjọ́ wípé akọ iṣẹ́ làwọn ọlọ́pàá ìlú London ṣe kí wọ́n tó rí àwọn afurasí ọ̀daràn náà mú, nítorí pé bí wọ́n bá ti já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tán ni wọ́n á ti sá lọ kọ́wọ́ má bàa tẹ̀ wọ́n. Ṣùgbọ́n nítorí pé àwọn agbófinró kò fìgbà kankan sinmi nípa wọn náà ni wọ́n ṣe padà fi ọwọ́ òfin mú wọn. Pẹ̀lú àwọn ẹ̀rí gidi tó wà níwájú adájọ́ ilé ẹjọ́ náà, àwọn afurasí ọ̀daràn náà kò rí ọ̀rọ̀ kankan sọ ju wípé kí adájọ́ ṣíjú àánú wo àwọn. Adájọ́ jù wọ́n sẹ́wọ̀n ọdún 45 pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n. Ó ní ìdájọ́ náà máa jẹ́ ẹ̀kọ́ ńlá fáwọn ará ìlú yòókù pé ìwà ọ̀daràn kì í ṣe ohun tó dára rárá láàrin ìlú, pàápàá jùlọ lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì níbi tí wọ́n ti gbà wọ́n mú. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.